káàkiri àgbáyé. A wà pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn King Dr. Saheed Òṣùpá, ìyẹn alágbẹ̀dẹ orin. Fresh Amani, ẹ ṣàpèjúwe ara yín fáwọn aráalé. Èmi gangan ni Fresh Amani ní SKD, ọmọ rájí tó ń kọ fújì mo ti dé. Èmi gangan lálóyìn lòun mi ó káre ọmọọba Ṣakiru dínú mọ̀dé ṣeun. Èmi gangan ni Fresh Amani, èmi ni Fresh Amani speaking. Orúkọ tèmi ni Shakirudeen Raji Fresh, tí gbogbo èèyàn mọ̀ sí Fresh Amani. Wọ́n dẹ̀ tún máa ń pè mí ní SKD. Kí ni ìtumọ̀ SKD? Shakirudeen ni mí nìyẹn. Fresh Amani tí wàá mọ̀ sí wà pé ẹni tí ó ń jẹ́ Amani òun náà ni sọni tí adéṣọkan ọmọlá tó ń kọ fújì kọ́lọ́n fọ́run fẹ́ wọn. ẹ̀yin tó wá dé ní Fresh Amani ní sọni tí ló kọ inú orin ni àbí style sọni tí lẹ́ ń kọ àbí Fresh Amani yẹn báwo ló ṣe wáyé. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí bá wà láàrin àwọn tèmi tí bá ń kọrin tí bá ń ṣeré, èmi máa ń láì láti máa kọrin kí n máa lo ohun olórin tó bá ti bá lè lò. Mo lè lo ohun King Saheed Òṣùpá náà. Ọjọ́ kan ni mo máa ń kọrin, kan nínú àwọn ọ̀rẹ́ mi kan náà máa ń kọrin. Imagine lórúkọ ẹ̀, Just Imagine. Òun ló wá fún mi ní Fresh Amani. Ọmọ ọ̀rọ̀ yìí wọ́n kọrin bí sọni tí ó máa jẹ́ Fresh Amani. Àwọn tèmi tó wà ń bẹ náà wá gba àwọn ọmọ ẹni bí orúkọ ẹ̀ nìyẹn Fresh Amani. Ìgbà tí aláyé tí wàá discover mi náà, àwọn náà wá ń do Fresh Amani. Aláyé o. Òṣùpá, King Saheed Òṣùpá. Àti King Saheed Òṣùpá tó discover mi, àwọn náà wá béèrè lọ́rùn pé kí ni mí ní SKD? Mo sọ mí ní fún wọn ní kí wọ́n á ní ṣé mi lórúkọ mí ní tí mò ń jẹ́. Wọ́n á ní mò ń jẹ́ Shakirudeen Ajala. Wọ́n á ní pé kí kúkú máa jẹ́ Fresh Amani Ajala. Shakirudeen Ajala Fresh Amani. Àwọn náà fọwọ́ sí Fresh Amani yẹn. Báwo ni jẹ́ sí Dr. Saheed Òṣùpá? Ìkànnì backup artist tí wọ́n ní mo jẹ́. Ṣètò wá dá wà báyìí. Ọmọ wọn ṣì ní mí, mo ṣì wà pẹ̀lú wọn. Mi kúrò ń bẹ̀ o. Mi ṣì ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn, mi sì kọ́ṣẹ́ pé. Tẹ́ bá ní show tẹ́yìn ní gba òde eré lọ́wọ́ ara yín tí ọba orin náà tún wá níṣẹ́ fún yín, èwo lẹ máa prefer láti lọ? Tí kò ní dira wọn lọ́wọ́. Fún mi bí báwo mi wọn. Nípa ẹ̀yin gba òde eré lọ́tọ̀ ní pé wọ́n pè yín pé kẹ́ wá kọrin bí ayẹyẹ kan. Jàkí náà tún wá ní show ńjọ́ yẹn the same day. Mo ní pé èwo lẹ máa lọ́nu méjèèjì. Bàbá mi ò bínú sí i. Àwọn fún ara wọn ti sọ fún mi pé tí bá ní èrè tèmi kí n lọ. So ti tèmi kọ́ ni pé tí bá ti jẹ́ káwọn tó jẹ́ manager wọn, kò sí báwọn yẹn ṣe máa mọ̀ táwọn náà ní wọn máa mọ̀. Even though gan tó bá jẹ́ pé eré ti tèmi nìyẹn tó bá jẹ́ eré alẹ́ ni tó jẹ́ ti wọn ọ̀sán ni, màá tún lọ lọ́sàn-án. Màá lọ sọ́dọ̀ wọn lọ́sàn-án. Màá kúrò ńbẹ̀. Tí bá ti kúrò ńbẹ̀, màá lọ sí eré tèmi ní, màá lọ play ńbẹ̀. Ìgbà míì náà lára àwọn boys náà ló ṣì ń play fún mi náà. Ẹgbẹ́ gbogbo àmàjọ kúrò ní show yẹn lọ́sàn-án, àjọ ń lọ sí eré alẹ́ yẹn. Wọn ò bínú sí i. Fresh Amani tí ẹ máa ń jẹ ẹ̀sọ́ jáde tẹ́lẹ̀ pé kò sí olórin tí ẹ lè lo style. But tí sùn ẹ ti ń jẹ́ Fresh Amani. Ẹ bá ti gbórúkọ yẹn máa ní definitely style sọni tí yẹ kẹ́ máa kọ. Tí style sọni tí lẹ́ ń kọ ní àbí style Òṣùpá? Style sọni tí ni mo ń kọ. Style sọni tí ni mo ń kọ. Ǹjẹ́ tó máa ń kọ style Òṣùpá náà. Orísun mi nìyẹn. Orin Saheed Òṣùpá. Tẹ́tẹ́ tí perform lágbo wọn rí. Dáadáa. Ti perform. Kí wàá ní reaction wọn kí ló sọ? Reaction wọn fún mi follow up náà ni. Wọ́n fún mi ní follow up ni pé kí n máa ṣe lọ. Ibi tó bá dẹ̀ kù sí, àwọn náà máa ń pè mí pé ọ̀wọ́ òṣìkù sí bíbá yìí, ò díẹ̀ máa dẹ̀ tún fàdúrà sí. Ẹ kọ style Òṣùpá kan fún wa ká gbọ́. Nínú orin kan, èmi náà mo change ẹ̀ ní orin wọn ni. Wọ́n á fi praise sọni tí. Atótó àérè, àìsọpẹ́ SKD òun lérè. Wọ́n ní bó ló ń darí fújì yìí lọ o. Ibi tèmi ń darí fújì yìí lọ o. Ó kọjá ibi tí ẹ̀yin rò o. Rọ́ìsù ṣọ́ra ìkàfàtàn. Mo rí lójú oorun òǹbẹ̀ mi níṣẹ́. Mo rí sọni tí dè ṣọ́kọ̀ o. Ó ní kí n má fi pátánù lẹ̀ o.
ó ní kí n múra kó tún máa tẹ̀síwájú. Ó fún mi lágbádá orin pẹ̀lú bùbá ìlú, ó ní kí n mú ṣòkòtò mi lè má lùkìmbà. Àlùkìmbà orin tó jẹ́ tí ń gbèsè. Ó lọ́mọ Rájí mo fẹ́ kó jẹ́ ká mọ̀ pé o Sunny tí lórèlé o pé pátán mi ò lọ. Sunny tí lórèlé o pé pátán mi ò lọ. Sunny tí lórèlé o pé pátán mi ò lọ. Ọba Ọlọ́run tó lè ní o ní tomorrow. Ọba ìgbà gbogbo ọjọ́ pẹ̀lú oṣù. Ṣe ká fún Sunny fi sálùjọ́ ọ̀nà rẹ̀. Ṣe ká fún Sunny fi sálùjọ́ ọ̀nà rẹ̀. Ṣe ká fún Sunny fi sálùjọ́ ọ̀nà rẹ̀. Ṣé ti wá rí i pé ìmísí Sunny tí ó ti kú musically ò tún mi. Ìmísí Sunny tí ó ti kú musically ò tún mi. Ní ìgbà ayé Sunny tí ǹjẹ́ láǹfààní láti fi mọ̀ ọ̀nà wọn tó mọ̀ ìtẹ́yìn náà mọ̀ ṣe ní rapport ṣe sọ̀rọ̀ rí ṣe pàdé rí. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mi mọ̀ wọ́n àmọ́ àjọ ní rapport rí. Ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí ẹ̀gbọ́n mi, fáǹsì Sunny tí Adéṣọkọ gidi to the core òun ni ọ̀dà mi. So àwọn àti wọn lọ́jọ́ mọ́ra wọn dáadáa. Èmi kéré nígbà yẹn but orin tó máa ń play sí mi létí òun lórin ẹ̀. So torí ẹ̀ mi ò wá mọ̀ bóyá ìmísí yẹn ló wá wọnú èmi náà omi ìmọ̀ but mo kàn mọ̀ pé Ọlọ́run ló kàn fún mi ní ẹ̀bùn tèmi. ṣé a lè sọ pé Fresh Amani ti wà lára àwọn Sàbí Òṣùpá? Bẹ́ẹ̀ni, àbí Sàbí Sunny sílẹ̀ ní. Sàbí Òṣùpá ni mí, Sàbí Sunny sí ni méjèèjì torí Sunny tí àti Òṣùpá ìkọ̀ọ̀kan náà làwọn méjèèjì gẹ́gẹ́ bí King Saheed Òṣùpá ṣe sọ pé ọ̀rẹ́ làwọn nípa àwọn dẹ̀ láìkì wọn gan. So àwọn méjèèjì kọ̀ọ̀kan náà ni wọ́n. Báwo ni acceptance wọ́n pa àwọn fans Sunny tí táwọn pé àwọn ti pàdánù èèyàn àwọn tọ́lómi wá dé tó dẹ̀ ń kọ style olólùfẹ́ wọn, báwo ni acceptance? Inú wọn máa ń dùn ni àwọn míì inú wọn tó bá rí mi inú wọn máa ń dùn pé ọwọ́ yìí bó ló ti lọ rí àwọn tí ń wá ti pẹ́ àwọn ò rí pé inú àwọn tó máa ń dùn pé ó tún wá padà jáde ní Mushin. ọkọ̀ ọmọ Mushin lẹ́yìn náà. Bẹ́ẹ̀ ni ọmọ Mushin ni mí, ọmọ Ọlọ́runṣọlá street ni mí, Ọlọ́runṣọlá ló bí mi sí. Martins ni mò ń gbé báyìí. Martins yẹn dẹ̀ kò jìnnà sí area bí tó bí Sunny tí náà sí Ládìyẹmí lọ bí sí. So mo tún wá ní lucky pé mo tún wá mọ púpọ̀ nínú àwọn tọ́jọ́ lùgbà, àwọn tó jẹ́ fans ẹ̀, àwọn tó ń mọ̀ dáadáa délẹ̀. tó n tá máa ń sọ ni pé kò sí ògo tuntun mọ́ nínú Fuji pé tógo bá jáde gan kò pẹ́. Believe àwọn ẹlòmíì nìyẹn, èmi ò believe bẹ́ẹ̀. Èmi believe pé tí àsìkò Ọlọ́run bá ti tó ó ti tó nìyẹn. Ṣé àwọn tó ń ṣe ẹ̀ náà wọ́n lórí méjì ni? Wọ́n lórí méjì. Ọlọ́run ló gbé wọn débẹ̀. So Ọlọ́run tó tì wọ́n lẹ́yìn táwọn fi wà dé ní á ti àwa ta ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn náà tó máa fi gbọ́ wa pé ta máa lè fi ṣe oríire bíi tàwọn ará wájú. a rí i pé orin Fuji orin tó láwọn followers tó pọ̀ ni táwọn tó ń kọ náà sì pọ̀ táwọn tó ń kọ náà tán jẹ́ olórúkọ lọ́dẹ̀ ń wá wọn pé òkè o gẹ́gẹ́ bí tóyìn sì bèrè pé Sàbí táwọn náà ń wá Sàbí lẹ́yìn tẹ bá lórin kan tó náà lámìlaka tó pè yín fi kẹ wá jẹ́ Sàbí òun kẹ kúrò lẹ́yìn Sàbí Ànábì láàrín kẹ kúrò ní ara wọn Sàbí Òṣùpá. Possible mi lè kúrò lẹ́yìn múlẹ̀ pẹ̀lú Òṣùpá àti múlẹ̀ ni. Múlẹ̀ but mi lè kúrò lẹ́yìn wọn pé kí wá ní mi tẹ̀ láláyé mọ́ náà ní jẹ́ orí rẹ̀ kí ló fẹ́ kọ̀ sí ẹ̀ wọ́n ṣe mí mi ṣe wọn. òkè tẹ bá sẹ̀yìn yẹn lè kúrò. irọ́ kò sí nǹkan tó fẹ́ fi ṣe mí kò dẹ̀ sí èmi náà dẹ̀ ní Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí èmi náà ṣe ohun tí màá fi ṣe wọn kò sí nǹkan tó fẹ́ fi ṣe mí bàbá ló jẹ́ sí mi wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí mi wọ́n ń ṣe dáadáa sí mi tó bá pé mi ò láìkì wọn mi ò ní ìrọ̀jú ni mi ní gbìyànjú ni tèmi náà délé ni náà possibility wà kí n má débẹ̀ wọn ò burú mọ́ mi. àwọn yẹn náà burú náà. kò sí tẹ́yàn ṣe ní burú ẹnu iṣẹ́ wọn láti burú ọ̀hún fẹ́ yàmàyàmá lẹ́nu iṣẹ́ wọn burú lójú ayé. ìyàwó rẹ̀ ti ṣiṣẹ́ tán ẹtí jọ máa rẹ́rìn-ín. ọ̀pọ̀lọpọ̀ ló nígbàgbọ́ pé àwọn onífújì
tó bá mu ọtí láti fi rí inspiration, wọn á mu gbó àbí wọn á mu sìgá. Ǹjẹ́ tí ẹ ká sìgá àbọ̀tí mọ́ ọba orin lọ́wọ́ rí, àbí pé bóyá bẹ́ẹ̀ ni aláyé ti ń rí inspiration rẹ̀? irọ́ èmi ò rí nǹkan bẹ́ẹ̀ rí lọ́wọ́ wọn. Ọtí ńkọ́? Mi ò rí nígbà wọn. Ẹ̀yin ńkọ́? èyí ń kọ́ ṣé èmi ò mu ọtí. èwo dáhùn mu mi ò mọ̀ ọ̀kan. èwo wá ní ìmísí tí ń wá kí lẹ rí? inspiration ibi ló ti ń wá Sọ̀nì. Ọlọ́run. sọ̀rọ̀ tí ló gbé sí láti yóò then ara àwọn bákọ̀ bàlájì ni composition yìí àwọn kan ní pé orin alájì máa ń le pé àti gbé kò rọrùn. Báwo ló ti máa rọrùn fún àìsàn àti báyìí sẹ̀dùn orin tuntun wá? Báwo lè máa ṣe ń gbé tẹ́ pé ẹ̀yin tẹ́ wà lẹ́yìn wọn náà ẹ̀ náà gbà pẹ́? èmi wà kó tó dọ́dọ̀ wa wọ́n lè ti send ẹ̀ sí wa pé ká má yẹ. èmi dẹ̀ wà ó lè jẹ́ orí stage ńbẹ́ náà lọ́wọ́ àti àpàdéyàn ṣàkúrí iṣẹ́ téèyàn ṣe ni wọ́n bá ti kọ́ fún ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ìkẹta ọ náà máa grab ẹ̀. kò sí nǹkan tó le ń bẹ̀. ṣèbí àwọn èèyàn náà ló ń bá àwọn Dr. Sikiru Ayinde Barrister ló ń bá wọn ṣiṣẹ́ nígbà ayé wọn. àwọn èèyàn náà dẹ̀ máa ń sọ pé orin wọn le nígbà yẹn àwọn èèyàn ọ̀dẹ̀ ń gbé so kò sí nǹkan tó le ń bẹ̀. Tàbára àwọn tó fẹ́ pè yín sóde eré gẹ́gẹ́ bí olórin fújì, bóyá ara àwọn tó fẹ́ pè yín sí church or àwọn àsàlátù or ẹni ayẹyẹ, ṣé ẹ rẹ́dì láti lọ tó jẹ́ ti ẹ̀sìn? kò sí nǹkan tó dí mi lọ́wọ́ tí mi ò ní lọ. iṣẹ́ tí mo gbà ni máa Ẹ lè kọrin fáwọn oníṣẹ̀ṣe náà. bẹ̀rẹ̀. Ẹni bí ni là ń jọ nìyẹn. Bóyá ẹ fẹ́ afẹ́rẹ́ àwọn tó fẹ́ pè yín ní orílẹ̀-èdè yàbí lókè òkun, ǹjẹ́ ẹ lè sọ nọ́mbà yín fáwọn aráalé? Nọ́mbà ló lè gbé sí. tó bá pè mí sí airtel number mi 09023033840 calling number mi Ẹ pẹ̀lẹ́ kan. 09023033840. Ẹ forin Òṣùpá dágbére fáwọn tó ń wò wá káàkiri. Àti orin sọni sínú ẹ̀ka méjèèjì pọ̀ ká máa lọ́lé wa. ló jẹ́ kí n lọ́mọdé ilé tí ń bá wa náà jà ẹ́ ṣe àgbààgbà lù tí wọ́n ń bá wa náà jà ẹ́ ṣeun ká dúpẹ́ púpọ̀ páyé ń bá wa náà jà wa toráyé ń fọwọ́rọ̀ yìí òyì wa ń kàn án lójú àwòtajà yẹpẹ̀ débì tágbó òkúta a dúpẹ́ púpọ̀ páyé ń bá wa náà jà wa ọmọdé ilé tí ń bá wa náà jà ẹ́ ṣe àgbààgbà lù tí wọ́n ń bá wa náà jà ẹ́ ṣeun àdúgbò púpọ̀ páyé ń bá wa náà jà wá. èmi ní Fresh Amani o Ṣàkírù yìí ọmọ ọba orin èmi là lóyìn lóhùn o ìbílẹ̀ yìí ọmọ ọba orin. Orin rẹ̀ ti gbọ́ látẹnu Fresh Amani ògo tuntun agbóni fújì ògo náà ní kú láéláé. Àṣẹ. Àwọn náà tún padà bọ̀ ire o. Ó dàbọ̀.